Mummy, báwo ni? Hello, Your Excellency, ma. Ìjọ́ mẹ́ta, ire ńkọ́. Fine, ma. Báwo lẹ ṣe ń cope pẹ̀lú lockdown àti stay at home yìí? Mommy, go easy, rárá. It's not easy. Mo rí fídíò tó ṣe pẹ̀lú NCDC. Bẹ́ẹ̀ni, ma. A kàn ní pé so ká lè fi àwọn ẹbí wa ká bá àwọn èèyàn sọ̀rọ̀ kán lè mọ̀ pé COVID-19 is real. Màá dẹ̀ fẹ́ kó ràn wá lọ́wọ́ náà lógùn state láti lè ṣàlàyé fáwọn èèyàn importance social distancing tí ó dà gbé kò yé wa rárá. No problem, ma. Because this is the only time, not yearly, give back to society. All right. Yes, ma. Oda, ma. Ìkéde pàtàkì yìí wà fún gbogbo ẹ̀yin ènìyàn mi nípínlẹ̀ Ògùn. The coronavirus pandemic is a reality we all must grapple with, whether privileged or less privileged, young or old. Many have died and others are still sick, while even more are in danger of becoming infected. Right now, no known cure has been found, and so it is imperative for us to follow the known guidelines to prevent spreading. This is the only remedy we have for now. With the federal government's mandated extension of the stay-at-home order for another 14 days, this is the time when we should work together to ensure we keep ourselves and our loved ones safe through social distancing and physical distancing. This is the main thing I would like to talk to you about. Àkókò rèé láti ṣọ́ ara wa gidi gan ni. Kí á dẹ̀ fi ọwọ́ sowọ́pọ̀ ká bá àwọn ìjọba wa ṣiṣẹ́. Tọ́jú ara rẹ, tọ́jú àwọn olólùfẹ́ rẹ. Nípa wípé a ò sí níbi àpéjọpọ̀, a ò súnmọ́ ẹnikẹ́ni bí ó ṣe yẹ ká súnmọ́ wọn. Àwọn nǹkan pàtàkì tí mo fẹ́ wá bá yín sọ rèé lónìí. Now, social distancing means keeping a safe distance of approximately 6 feet from other people. Kí á yẹra fún lílọ síbi àwọn ìpéjọpọ̀ bí ọjà, mọ́sálásí, ilé ìjọsìn, ọkọ̀ èrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Social distancing is necessary so as not to expose ourselves to the coronavirus or bring it into our community. A single person can cause thousands of others to become infected in a matter of days. Nítorí èyí, a gbọ́dọ̀ tẹ̀lé ìlànà má súnmọ́ ara ẹni jù àti pàápàá jùlọ ká dúró sílé gẹ́gẹ́ bí ìlànà tí wọ́n fún wa. Gbogbo ìgbà tí a bá ń jáde, à ń fi ẹ̀mí àwọn èèyàn wéwu kíkó àrùn COVID-19 tó ṣe pé ó máa ń ràn káàkiri tó sì léwu gidi gan ni. The more we go out, the higher the risk of contracting the virus and exposing others to it. So what are we expected to do? First, do not go out. Stay at home as instructed by the government and strongly advised by the medical experts. Dídúró sílé wà lára ọ̀nà tá a fi lè dènà àrùn COVID-19 yìí. During this compulsory lockdown, our approach should be better safe than sorry. The truth is, the disease is spreading and many around the world have died already. Àwọn oníṣègùn òyìnbó àti àwọn elétò ìlera ń jagun ẹ̀. Àwọn ìjọba wa náà ń ṣiṣẹ́ takuntakun láti dènà àjálù nílẹ̀ wa. Àmọ́ ṣá, àwa náà ní láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìjọba wa láti lè dènà àrùn yìí. Èyí túmọ̀ sí wípé jẹ́ kí ẹbí rẹ wà nílé, má ṣe ní ọ̀rẹ́ ní àsìkò yìí, má lọ sílé ọ̀rẹ́, má sì jẹ́ kí ọ̀rẹ́ wá sílé rẹ. It is natural to feel some responsibility for our parents and elderly relations, but now is not the time to visit them as they are most vulnerable to COVID-19. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ jẹ́ kó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ní àrùn COVID-19 àmọ́ tí wọn ò mọ̀ wípé ó wà ní ara wọn. So clearly, social distancing is your only protection. The virus is an invisible enemy and social distancing is our only defense. Tó bá pọn dandan pé o gbọ́dọ̀ jáde lọ ra oúnjẹ àbí oògùn, rí i wípé o rìn jìnnà sí aládùúgbò rẹ àbí àwọn tó wà láyìíká rẹ ó kéré tán ìwọ̀n ẹsẹ̀ bàtà 6. Please follow the NCDC guidelines on wearing a cloth face covering or a face mask if you have one. Tí a bá tún wá dé ilé, kí a fi omi àtọṣẹ fọ ọwọ́ wa dáadáa, ká sì fọ aṣọ tí a bá bọ́ sílẹ̀ náà. O lè gba ẹ̀mí ìwà àti ẹbí rẹ là nípa pípe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àjọ NCDC tó bá rí ẹni tó bá ní àwọn àmì yìí: ikọ́ ẹ̀gbẹ, dry cough, àìsàn ibà, fever, ọ̀nà ọ̀fun dídùn,
sore throat, àìlèmí délẹ̀ tàbí àyà dídùn. difficulty in breathing, or chest pain. Bákan náà, a ò gbọ́dọ̀ gbàgbé àwọn ìlànà ìmọ́tótó ara ẹni tó sọ wípé má ṣe bọwọ́ pẹ̀lú ẹnì kejì. Sneeze into your elbow, wash your hand regularly and encourage others to do same. Mo mọ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àti mọ̀lẹ́bí wọn ń dojúkọ. Ẹnikẹ́ni tí ó bá nílò oúnjẹ tàbí ohun ìpèsè èlò. Gómìnà wa Ọmọọba Dàpọ̀ Abíọ́dún wọ́n ti ń sapá wọn láti pín ohun ìdẹ̀ra jákèjádò ìpínlẹ̀ Ògùn. Wọn sì ní gbàgbé àwọn aláìní àti àwọn àkàndá ẹ̀dá nípínlẹ̀ Ògùn. So before you go out, remember the elderly among us and our children. COVID-19 is real, but we can stop the spread if we all work together. Bí a ṣe wá ń gbàdúrà sí Ọlọ́run kó dáàbò bò wá, ẹ má jẹ́ ká gbàgbé wípé ká ṣe ohun tó tọ́ àti bó ṣe yẹ kí a lè dáàbò bo ara wa àti àwọn mọ̀lẹ́bí wa àti àwọn ará àdúgbò wa. Ẹ ṣé púpọ̀, mo dúpẹ́. God bless the wonderful people of Ogun State.